Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá. Orílẹ̀-èdè tí àti èmi àti ẹ̀yin tá à ń polongo tá à ń palantia pé k'Olódùmarè nínú àánú rẹ̀ kó gbà fún wa. Àṣebà Ọlọ́run Olódùmarè tó dá wa tó mọ̀ wá tó mọ̀dí tó fi dá wa sínú ayé kí Olódùmarè kó má padà lẹ́yìn wa. Mo wá ṣèbà ẹ̀yin àlèhólàmáhù warasatul anbiyai, ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àtèyí tó pamọ́ pátápátá, Muqaddam Sheikh, àfa akọ́mọlédè, àfa akọ́mọlẹ́sìn, àfa akọ́mọníkéwú pẹ̀lú gbogbo mùsùlùmí ayé pátápátá. Mo kí yín o, mo ní assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, rẹ́fúrẹ́ǹdì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, kérúbù and sẹ́ráfù, celestian, kátólíìkì, mẹ́tọ́díìsì, gbogbo ọmọ ìyá mi ọmọ bàbá mi pátápátá nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Mo kí n pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá tara ṣàṣà, mo kẹ́yìn ẹ̀yin ẹlẹ́sìn kẹ́ẹ̀sìn kan, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ ní ṣi ewé já, ẹ̀ ní ṣi egbò wà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá ṣèbẹ̀ ẹ̀yin ìyá mi abọ̀yá gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tí pọnmọ tọmọ yìí fi ṣubú, ẹ̀yin abiyamọ tí dúró tọmọ tọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá tòótọ́, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kú tí ò níná, mo ṣèbà ọjà tó kú tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà, àrólé Oòduà, jẹgbẹ̀nẹ̀bí àti àkún, aláṣọ àlàfófó gbò, ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀, ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo wá kí bàbá mi ọba Dr. Akínlóyè Owólabí Ọlákùlẹ́yìn ilé Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Kádé pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kẹsìn ọba kó jẹ kó kánrin kése. Mo wá fà àwọn ọba wọ̀nyí, mo fi kí gbogbo ládéládé, lóyèlóyè pátápátá nílẹ̀ káàárọ̀ òjíire. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí gọ́vnà Babájídé Sanwó-Olú, gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Adémọ́lá Adélékè Nurudeen Jackson, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Lucky Ayédatiwa. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní Kwara, mo sì kí ọmọ Yorùbá ní Kogi. Mo wá tara ṣàṣà, mo kí bàbá mi Professor Banji Akíntóyè, alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Bàbá, ọjọ́ àdálẹ́ á túbọ̀ róòrùn yín sáṣọ pẹ́, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kéjìká tí ọ̀já sọ ó bọ́, èjìká tí ọ̀jẹ́ wọ̀ ọ́ bọ́ lọ́rùn ẹni. Ìrànlọ́wọ́ ọmọ Yorùbá, ìmọ́lẹ̀ fún gbogbo ọmọ Yorùbá pátápátá. Ẹni tó jí wa lójú oorun wípé káǹde àti sùn, májàsọ́lá àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létété, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Ṣàbí, bàbá Richard. Bàbá, mo kí yín, mo lù yín lọ́gọ ẹnu. Ẹ kú fọmọnìyàn ṣe, ẹ kú jíjẹ́wọ́ ọmọ ọkọ. Ẹ máa wò pé ó mèrè bákan, àbí pé ó sì tójọ́ méjì tójọ́ mẹ́ta
tẹ́ ẹ ti lóore ọ̀fẹ́ láti bá mi pàdé lórí ìkànnì. Ẹ wo òjòjò ní ṣògo ara ògún ò le. Ẹ bá ti rí nínú ohùn mi ẹ ti rí wípé òjòjò ń ṣògùn ara ògún ò le. Àmọ́ a dúpẹ́ kàkà kó rẹ̀ wá àti mú rẹ̀ rodò ara ti ń bọ̀ sípò díẹ̀díẹ̀. Àmọ́ a gbọ́dọ̀ mọ́ sọ ohun kan àbí méjì láti jẹ́ kẹ́yin ọmọ Yorùbá mọ̀ wípé we are still on the track. A ṣì wà lórí track, kì í ṣe pé àti ìyẹsẹ̀ a sì wà lórí tá a gbé dání pé ìran Yorùbá, ọmọ Yorùbá, ọmọ adúláwọ̀, àwa lògo ògo gbogbo àgbáláyé, àwa lògo adúláwọ̀. Torí náà ńkọ́ ògo adúláwọ̀ ni ọmọ Yorùbá. A sì gbọ́dọ̀ bọ́ lóko ẹrú. A bọ́ lóko ẹrú àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Àmọ́ ẹ ní bínú bóun mi bó bá ṣe rí lóru yìí. Ara mi kò le, òjòjò ń ṣògùn ara ògún ò le gẹ́gẹ́ bí mo ti sọ. Àmọ́ ẹ gbà mí bó bá ṣe rí ni. Mo láwọn ọ̀rọ̀ ráńpẹ́ kan tí mo fẹ́ bọ́mọ Yorùbá sọ, pàápàá jùlọ pẹ̀lú ìgbésẹ̀ tí àwọn Fúlàní ń gbé láti mú gbogbo àwọn agitétọ̀, láti rí wípé wọ́n dá wọn lákẹ́, wọ́n fún wọn ní shut up. Àmọ́ their law tán fẹ́ pass yẹn is being targeted at Olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ. Èmi dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run tí ń sọ́májà Sọ́lá Adisa ọmọ Adéyẹmọ ò ní fi ilẹ̀. Ọlọ́run tí ń sọ Ìgbòho Òòṣà kò mà ní fi ilẹ̀ o. Torí pé wọ́n lẹ́ni tó bá ti ń pè fún òmìnira orílẹ̀-èdè kan, whoever that is agitating in Nigeria lọ́wọ́lọ́wọ́, wọ́n gbé òfin kalẹ̀ pé kí a máa rí ẹ̀wọ̀n 20 ọdún àbí sọ́dún 10 ni, kán sì tún san 5 million tàbí 10 million gẹ́gẹ́ bí owó ìtanràn. We believe, and I believe, the purpose of the law ni láti target ìran Yorùbá. Àmáwa náà ìsàmùkún mẹ́kọ̀ọ́ o. A dẹ̀ kì í ṣọ̀dẹ̀, a kì í ṣaláìníròrí ọmọ. Àwa náà ó jà níbi tó ti yẹ ká jà. A ṣe sùúrù níbi tó ti yẹ ká ṣe sùúrù. Lọ́jọ́ kìíní àná ìgbà tí májà Sọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ tí ẹ bọ́ ta gbangba wípé àwọn Olóyè Sunday Ìgbòho Òòṣà pẹ̀lú bàbá wa Professor Banji Akíntóyè, àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìfẹ̀hónúhàn ebi ń pàlú end bad government léyìí tí àwọn kan tí wọ́n tẹ́ pẹpẹ rẹ̀. Arọ́mọ ọmọ àlè nú ọmọ ọkọ, a sì rọ́mọ ọkọ nú ọmọ àlè ọmọ Yorùbá. Tán fò pẹ̀rẹ̀pẹ̀ tán bọ́ta, wọ́n pàdé sáwọn Adéyẹmọ lóríṣiríṣi orúkọ. Ọ̀dàlẹ̀ ní kinní kan ní àwo kan ní. Ìgbẹ̀yìngbẹ̀yìn ńkọ́? Ọmọ Yorùbá mọ̀ gbọ́rọ̀ tó Lóyè Sunday Ìgbòho Òòṣà mọ̀ sọ. Léyìí tí ń ṣàpèjúwe rẹ̀ fún wa wípé àṣẹ sì ń bẹ lẹ́nu Àdìsá ọmọ Adéyẹmọ. Gbogbo àwọn tán lérí tán léka. Ìgákẹ́, we will do this, we will do. Ó tiẹ̀ tó bọ̀dá ẹlẹ́nu yànrìn kan lórí ayélujára. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, kí ni láríjà protest tẹ́ ẹ ṣe? Kí ni kókó? Kí ni tẹ́ ẹ fi mú bọ́ta? Ìtọ́lóyè Sunday Ìgbòho Òòṣà sì ń sọ ńgbà náà ni wípé kì í ṣe wípé ara ò ní ìlú,
kì í ṣe pé gbogbo wa ò máa ké fún ìnira kan àbí ìkejì látàrí ebi ọ̀gàgà fọwọ́mẹ́kẹ́ àti àìlè ṣe déédé tó nílé ẹni tí ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́. Àmọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó ní pé tẹ́ ẹ bá ń pariwo pé end bad government, táyé wèrè kan sọ pé ẹ padà yí sí Tinubu must go, pé ṣé tí Tinubu bá wá go ṣé kọ́ mọ Fúlàní Ṣẹ̀tìmà kó tún bọ́ bẹ̀ ni, àbí ká gbé fún Peter Obi, àbí ká gbé fún Àtíkù Abubakar tó jẹ́ runner up. Olóyè Sunday Ìgbòho Òòṣà bàbá yìí sọ wípé tó bá ṣe wípé ìwọ́de pé ẹ jẹ́ á fi òpin sí orílẹ̀-èdè Nàìjíríà kẹ́lẹ́kọ̀ọ́ kó kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ ni wípé àwọn ọ̀bá fi gbogbo ara sí i. Àmọ́ ẹni ó mórí wá kó fọrùn lẹ̀ kí wá ní ìgbẹ̀yìn yín o. Gbogbo ẹ̀yin we will do we will that. Bí ẹ bá pààyàn kan àwọn sọ di gbá kan àwọn ṣàwo kan, ṣé ìmọ̀ fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ ṣòfò ṣé kò tí ì sú yín ni? Ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ ẹ máa pè fún protest, tẹ́ ẹ máa pè fún ìfẹ̀hónúhàn, ẹ ti kó ọmọ yín, ẹ ti kó ìyàwó yín, ẹ ti kó ẹbí yín, ẹ ti kó ará yín, ẹ ti kó wọn lọ sí òkè òkun. Ìgbà tádìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté, ìgbà tí bàbá yìí fi pè tí ń síwájú ìfẹ̀hónúhàn ìkéde wípé ìran Yorùbá fẹ́ dá dúró, olóyè Sunday Ìgbòho Òòṣà ò kì í gbẹ̀yìn, wọ́n máa ń ṣíwájú ni. Aṣíwájú ogun níwájú ogun làdìsá ọmọ Adéyẹmọ lásìkò ògbà tí fi ń bẹ́lé tá a fi ń pariwo tá à ń palantia tá à ń polongo wípé ẹ jẹ́ kí ọmọ ẹlẹ́ran wá, ẹ jẹ́ ọmọ ẹlẹ́ran jẹ, ẹ jẹ́ kí ọmọ aláṣọ wá, ẹ jẹ́ kọ́mọ aráṣọ wọ̀, ẹ jẹ́ kí ọmọ onílé wá, ẹ jẹ́ á máa rílé sùn. Olóyè Sunday Ìgbòho Òòṣà ò fi ìgbà kankan ságun sẹ́yìn rí. Ọ̀pọ̀ ẹ̀yin tẹ̀sí ń pariwo tẹ́ ń bú Àdìsá ọmọ Adéyẹmọ kéde dàda yín ti dàrí. Ẹ mú fídíò ibi tẹ́ ẹ ti ṣe protest tẹ́ ẹ ti lead ẹ mú wá fún wa. Àmọ́ ṣé ẹ ti gbàgbé ni? Bólógì ní ọ̀bá sílé, eku ọ̀wà yọmọ jùrù tété. Àìsílé olóyè Sunday Ìgbòho ń jẹ́ kí àwọn èlírí ọmọ pera wọn ní nǹkan. Àìsílé Àdìsá ọmọ Adéyẹmọ ń jẹ́ kí àwọn tí ò jẹ́ kankan, àwọn fòkẹ̀fòkẹ̀ káà náà ọmọ nígbàgbọ́ wípé àwọn wúwo. Àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ nǹkan kan dájú, ìṣèyá ò lè jọ̀yà láíláí, ìṣe bí bàbá ò lè dàbí bàbá tó bí ni lọ́mọ, ìṣe bí Àdìsá ọmọ Adéyẹmọ ó ǹtí ìgbádùn mọ̀ mánéjì. Ìṣe bí Àdìsá ọmọ Adéyẹmọ ò lè dàbí Àdìsá láéláé, ẹ gbìyànjú ni. Kò sì ṣeé ṣe kí èèyàn mẹ́ta kó dúró ní méjì méjì.
ìta tí Àdìsá ọmọ Adéyẹmọ fi ń wùran Yorùbá ò sí lára yín. kìí sì ṣe tán fowó rà, ìwà ìṣe ilé fi ń rayì lọ́dọ̀ ọmọ káàárọ̀ oòjíire. ọmọ Yorùbá ẹ jẹ́ á pàrònú wa àtọ̀dọ̀fin, ká sì mọ̀ wípé ọ̀nà kan ṣoṣo tá a lè gbà tá a fi lè bọ́ lóko wàhálà fìtínà iná ẹ̀ ni pé kẹ́lẹ́kọ̀ọ́ ó kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́. And let me tell you this. mo rí pé àwa ọmọ Yorùbá ó ti ń rẹ̀ wá. kò sì sí tí ń jẹ́ ọmọ rẹ̀ wá ju wípé kò sí ẹni tó lè fúnni fínúfíndọ̀ láti tún síwájú wa gẹ́gẹ́ bá Àdìsá ọmọ Adéyẹmọ ṣe ń síwájú wa. And if I keep on shouting, tí n bá ń pariwo pé ẹ fún lóyè Sunday Igboho ṣàlómìnira mọ́mọ́ tí mò ń sọ. tí n bá ń pariwo pé Àdìsá ọmọ Adéyẹmọ nílò òmìnira ti ara tiẹ̀ mọ́mọ́ tí mò ń sọ. olóyè Sunday Igboho ṣàùtí ìgbòmìnira. bàbá wa ti dé o, kinní kan o, ẹ̀yìn kinní kan o. no, ẹ ṣe jẹ́ kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ padà ká jà fómìnira Àdìsá ọmọ Adéyẹmọ sódà á tún lè kó wa sòdí láti máa pè fún tá à ń jà á fún. kọ̀sákí kẹjú ọmọ Yorùbá kankan tó fẹ́ dìde mọ́. ṣé kí lọ́pọ̀ kọ́ wọn bọ̀dá Gani sáàlà ṣetán láti jà fúnra Yorùbá ni? Dàdá Gani kí ló ti dárí? ǹjẹ́ Gani ti ẹ́fà jà fún ìran Yorùbá rí? ọmọ kan ṣoṣo tí wàá ń jà fitafita fún ìran Yorùbá fọmọ aládé gbogbo, kí la wá ń wò tẹ́ ẹ̀ jẹ́ gbogbo wa fọwọ́sowọ́pọ̀ ká ké gbàjarè ká mọ bí ó ṣe ṣe kíni, bí ó ṣe padà sáàrin wa láti wá máa bá wa pèpè fún tá ń béèrè. ohun olóyè Sunday Igboho ṣá ó ju ohun ẹgbẹẹgbẹ̀rún èèyàn lọ, because more than 55 million Yorubas want to listen to him. They want to hear what he's gonna say. ẹ wò fún wèrè tí wọ́n gbé kalẹ̀ yìí nísìn tẹ́ ẹ bá mọ̀, wọ́n fẹ́ gbìyànjú láti dá wa lákẹ́ ni. wọ́n fẹ́ gbìyànjú láti fi àgádágodo fi sí alẹ́nu ni. tẹ́ ẹ bá tá a bá ní Haúsá ń pariwo pọ́n náà fẹ́ dá dúró, Fúlàní ń pariwo ẹ má jẹ́ ń tàn yín, kò dé inú wọn. tẹ́ ẹ bá bi Haúsá Fúlàní, tẹ́ ẹ bá sọ fún wọn pé ẹran ni wọ́n, bèsì tí ẹ máa ń fún wa ni wọ́n ò ní lóòótọ́ ẹran làwọn, àbáwa Yorùbá ní kókó táwọn ń jẹ. sọ wá rọrùn fún wọn láti gbà kí kókó tí wọ́n ń jẹ kó lọ, torí wọ́n mọ̀ wípé tí kókó táwọn ń jẹ tó bá fi ráyè tó fẹ̀sí kókó yẹn, ẹran tí ẹ ò ní ríbi jẹun mọ́. wọ́n ní ọpọlọ tó àwa ọmọ Yorùbá, wọ́n ka ìwé táwa ọmọ Yorùbá, wọ́n ní àṣà tó àwa ọmọ Yorùbá, wọ́n ní ìṣe tó àwa ọmọ Yorùbá. àmọ́ bá a ṣe ní àṣà tá a ní ìṣe tá a ní gbogbo nǹkan tó, àwa náà nìyà ń jẹ jù.
Without us, I swear to God, they can't survive. Mélòó nínú àwọn ìran wọ̀nyí ló kàwé? Bá a bá kó population àwọn ẹjọ́ ká tiẹ̀ kọ́kọ́ gbé wọn sórí òṣùwọ̀n pé wọ́n jẹ́ bíi 10 million tipátipá lẹ́ẹ̀fì rí 200 tó kàwé tó gboyè. Ìran Yorùbá máa fètò sọ́mọ bíbí torá ní plans fọjọ́ iwájú àwọn ọmọ tí a tá ń bí. Àwọn ará bí ò létò kankan. Ìdínú tán fi pọ̀pọ̀ kókó. Ìpọ̀ kókó tán wá pọ̀. Ilé a fi ṣe kíni? Ilé a fi ń rú wa jẹ. Àfi káwa náà káwa ṣera wa ní òṣùṣù ọwọ̀. Àjèjì ọwọ́ kan báyìí ò lè gbẹ́rù dórí o. Tẹ́ ẹ bá dá ọmọ Adéyẹmọ dá gbogbo wàhálà gbogbo òṣòro gbogbo fìtìnátì ẹ wò ó. Èṣù àìmọ́kùò lójú kan là ń ṣe. Dúpẹ́ Onídìrí ó dùn adé. Commander in chief àwọn dẹ̀dẹ̀rẹ̀. Ìgbà tá a nígbàgbọ́ pé yóò kún olóyè Sunday Igboho Òòṣà àti bàbá wa Professor Banji Akíntóyè lọ́wọ́ táwa náà fi ṣe kíni tá a fi gba Dúpẹ́ Onídìrí gẹ́gẹ́ bí aṣíwájú pé kò náà darapọ̀ láti máa lídìí wa láì mọ̀ wípé ó ní aims and objective ó dẹ̀ ní mission tó bá wá. Èmi àti èèyàn kan sọ̀rọ̀ ní ìjẹta. That was on Monday. Ẹni yẹn jẹ́ alágbára. Mo ní ẹjọ́ sà sẹ́yìn ọ̀fara mọ́ òmìnira ìran Yorùbá ni. Wọ́n ló bí alẹ́. Àwọn fara mọ́ o. Àmọ́ ọ̀nà tẹ́ ń gbé gbà àti ẹni tẹ́ ẹni ń darí yín. Ìlàwọn ọ̀fẹ́. Mo ní kí lẹ fẹ́ ń bẹ̀. Wọ́n láàrin poro tó mọ́ pé kò sí corporation and then olóyè Sunday Igboho Òòṣà ti ń darí kọ̀kàwé kínní kan. Mo ní dádì adúpẹ́ àwa gbà pé olóyè Sunday Igboho Òòṣà ò kàwé àmọ́ èèbó tí ń sọ tí ń jáde lẹ́nu rẹ̀ yìí. Ẹlòmíì tó lọ yunifásitì tá ń pera wọn ní nǹkan pàtàkì wọn ò lè sọ. Tẹ́ ẹ bá wá ní kúrúǹtù l'Àdìsá ọmọ Adéyẹmọ ẹ̀yin ọ̀mọ̀wé tí ò sálà tẹ́ ẹ̀ lè fi gègé dá, tí ò síbi tẹ́ ẹ̀ tí ìkàwé dé tẹ́ ẹ ti lọ Cambridge tẹ́ ẹ ti lọ gbogbo ẹ̀, kí ló dé tẹ́ ẹ̀ fi ra yín jìngbà náà láti máa ṣíwájú ogun fúnra Yorùbá nígbà tí Fúlàní fẹ́ kó wa nípa pamọ́ra tí Fúlàní sọ ilẹ̀ Yorùbá di ojú ogun. Mo ní àríṣe laríkà àríkà bá bá àrègùn lọ́jọ́kọ́jọ́. Ẹ̀yin tẹ́ ẹ kàwé tẹ́ ẹ lẹ́ni plans kí ló dé tẹ́ ẹ gbéra yín kẹ́ ẹ jí á máa lọ ká lọ Ọ̀gàngán gbà náà lọ́hùn ká lọ Kìṣí ká lọ Ìgbòá ká káàkiri gẹ́gẹ́ bá Dìsá ọmọ Adéyẹmọ bó ṣe káàkiri láti kojú àwọn Fúlàní ajínigbé. Wọ́n wá dákẹ́ wọn à lè sọ̀rọ̀ mọ́. Mo ní dádì mo jẹ̀yà ìran Yorùbá náà. Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tí mo fi dèrò Àbújá? Mi ò rape, mi ń pààyàn, mi ò jalè, mi ń ṣe fraud. Ìyá pé wọ́n ń jà fún ìran Yorùbá mọ́ jẹ́ débi pé ìyá mi lọ sí. Ìyá kí ni Àdìsá ọmọ Adéyẹmọ ń jẹ lọ́wọ́lọ́wọ́?
bọ́ bá dúró sílé tó náà bá wa ṣe pé bọ́ bá ṣe rí kó rí Àdìsá oúnjẹ yóò mọ̀ Ọlọ́run ti fún lọ́lá Ọlọ́run ó tó máa pọ̀ sí ní kò ní dẹni tí wọ́n wà padà lé sí ìdálẹ̀ kò ní dẹni tí wọ́n dìgbòlù débi pé wọ́n pààyàn méjì ní ìfanáfasú àmọ́ torí pé kí ni ó wò pé ìyà ń jẹ ọmọ aládé òun sì lórí ọ̀fẹ́ láti ṣe kí ni láti gbìyànjú agbára àwọn láti gbà wọ́n lẹ̀ ìyà tádìsá ń jẹ nìyẹn torí náà nǹkan ẹ wò ẹ̀jẹ̀ ajójó ìṣẹ́jú kan kémi náà lásùtì torí ohun mi ẹ ṣe é. wọ́n pàtó olúwa ọgbẹ́ ọgbọ́ ọ̀gàgà tó lúra ọgbẹ́ lọ. ẹ̀wọ̀n tí mo ń ta ọmọ yorùbá yàrá yàrá ilé lábọ̀ síbi ọgbẹ́ dábọ̀ yàrá onílé màdìbà paríkọ́ àlejò òwe tó tó lọ́jẹ̀ yàrá ẹ̀jẹ̀ rẹ̀ o ilé làwà o ilé lábọ̀ síbi ọgbẹ́ dábọ̀ yàrá ìwálé àjàgà ilé lálejò ẹ̀dábọ̀ yàrá ìwálé o ilé lábọ̀ síbi ọgbẹ́ dábọ̀ yàrá ìwálé yorùbá ní ìdúnjẹ́ wálé lọ́dún rẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀dábọ̀ yàrá ìwálé àgbàdo tí ó wálé lọ́dún rẹ̀ lẹ́bọ̀ dábọ̀ yàrá ìwálé ọlọ́mọdé tí ó wálé lọ́dún rẹ̀ lọ́kùnrin rẹ̀ dábọ̀ yàrá ìwálé ọmọ tuntun tí ó wálé lọ́dún rẹ̀ ló bá àtọ̀jẹ̀ dábọ̀ yàrá ìwálé wọ́n lọ sáyé kò ní gbé wa lọ́wọ́ lọ àmàlà fúlàní ó ti gbé wa lórí ibi ọmọ pa láyọ̀ ọjọ́ sí ṣebí gbọ̀mọ̀gbọ̀mọ̀ là á gbọ́ ó sì wá di gbé bàbá kó ní ibi ọba ó sì di gbéyàwó gbé. ẹ wò ó mo ń mu sweet yẹn láti lè jẹ́ kí ohùn mi kó clear ìyẹn lórí bá a ṣe fẹ́ fìmọ̀ ṣọ̀kan lórí ọ̀rọ̀ ìran Yorùbá ẹlẹ́ẹ̀kejì tí ń kọ mí lóminú ńlọrọ̀ ẹ̀yin wòlíì káàkiri àgbáyé yìí ẹ má torí pé ẹ fẹ́ polóyè Sunday Ìgbòho ṣá ẹ fẹ́ fi wọ́n ní fíwà lórí social media kẹ wá máa sọ tó lódùmarè tí ò fi hàn yín o ẹ má kó ìlà ìlò bá ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ olóyè Sunday Ìgbòho ṣá ẹ̀yin yìí náà ni àìmọye yín tẹ́ ẹ sọ pé lọ́n fi hàn yín pé 2023 ìran Yorùbá ó dá dúró ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ ẹ dá lóhùn mo ti ẹ̀ mọ wòlíì kan wòlíì bíi dàda báyìí àwọn tó sọ déètì báyìí Yorùbá ó ti dá dúró sí Ọlọ́run tó sọ fún yín gbà náà sí òsì mọ́ ni àbọ́lọ́run yẹn pàwùdà ìwọ wòlíì tó o bá ríran sólóyè Sunday Ìgbòho ṣá kàkà tó fi gbé wá orí social media gbìyànjú kọ́ ọ wá nọ́mbà ẹni ọba súnmọ́ lóyè àbí tó o bá ní nọ́mbà olóyè kó o pè wọ́n kó o sọ ìran rẹ tó o bá rí fún wọn.
ọlọ́run ò ní fi nǹkan tí ò ní solution hàn yàn láyé. ìran tẹ́ ẹ bá rí tọ́lọ́wọ̀ sọ solution rẹ̀ fún yín wàláì bọ́bọ́bá tó ní bíbúra ìran arúmọjẹ ni. tẹ́ ẹ bá ríran tòótọ́ bí àpẹẹrẹ tẹ́ ẹ bá ríran pé èmi Adémọ́lá ọmọ Omíyalé nǹkan kan ó ṣe mí lọ́la yálà sí dáadáa àbí sí dàkejì ẹ gbọ́dọ̀ ní solution, ẹ gbọ́dọ̀ ní ń tá a ṣe tí nǹkan yẹn tí ò fi ní wá ní ti àìdáa tó fi jẹ́ pé ti dáadáa ní ó wáyé. bó bá ṣe àdúrà ni bó bá ṣe àwẹ̀ ni ìran yẹn gbọ́dọ̀ fi hàn yín. ọlọ́pàá yẹn fi ìran àbọ̀ kì í fi hàn èèyàn débi pé ẹ wàá máa ríran kú sólóyè Sunday Igboho ìkànnìjà bí kinní kan no ẹ lọ rèé sinmi o. Àdìsá ọmọ Adéyẹmọ náà ṣe èèyàn lásán. ìjọ tó dìsá ọmọ Adéyẹmọ ó sì kú Ọlọ́run lọ́mọ. Ọlọ́run nìkan lọ́mọ. ìwọ̀n bá àgbà tí ọ̀sẹ́ni tó wà mẹ́gbà tọ́lọ́run ń ṣẹ̀dá olóyè Sunday Igboho ṣá. kódà dókítà àbí ìyá Arẹmọ tó gbẹ̀bí fún ìyá olóyè Sunday Igboho ṣá kò lè fọwọ́ sọ̀yà wípé ọjọ́ báyìí lẹ̀mí olóyè Sunday Igboho ṣá ó bọ̀. àyàfi Ọlọ́run nìkan Elédùà èló ti mọ bó ṣe ṣẹ̀dá Àdìsá ọmọ Adéyẹmọ. kí wá ló dé tẹ́wàá máa kó ìpayà bá àwọn ọmọ káàárọ̀ oòjíire lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. I think I have ìran kan bì màá kàn jẹ́ ká ẹ gbọ́ ráńpẹ́. ẹni bá ní ẹ̀mí Ọlọ́run tòótọ́ ẹ lọ rèé wádìí irú èèyàn tí Igboho ṣá jẹ́. Yes, go and find out who exactly is he. ẹ méjì á máa bókun relé olóró. ẹ jẹ́ á mọ èèyàn tádìsá ọmọ Adéyẹmọ gangan jẹ́. Ore 7 power revelation ẹni wọ́n pè Igboho birthday bla 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 àti Yorùbá nation ẹ jẹ́ á gbọ́. káàárọ̀ ẹ káàsán ẹ kú déédéé àsìkò yìí according to the time tá a bá bá yín. eléyìí tá a tún gbé wá lórí ètò lónìí eléyìí mà tó yàtọ̀ wòlíì àgbáyé ni la gbé wá bàbá wa Ìtàrónpé James tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Máṣokúnmọ́ bàbá ọlọ́mọ wẹ́wẹ́. àsọtẹ́lẹ̀ ti jáde o ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀. àsọtẹ́lẹ̀ jáde lórí ọ̀rọ̀ ọjọ́ ìbí bàbá wa Sunday Adéyẹmọ Igboho ṣá. mo kàn kọ́kọ́ fìyẹn ṣàkọ́kọ́ ni bàbá ti sọ̀rọ̀ kí ló máa ṣẹlẹ̀ lẹ́yìn ọjọ́ ìbí à ń bọ̀ wá bẹ̀rẹ̀. àmọ́ pàápàá jùlọ kí ni bàbá fẹ́ sọ̀rọ̀ lórí gangan pàá lánìí. òun ni lórí ọ̀rọ̀ protest tó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. tí Nàìjíríà bá fúnra ní ọdún 2020
bákan náà ní ọdún yìí ọdún 2020 ni bàbá